ẹ̀yin ọmọ kóòtù òjíire ẹ farabalẹ̀ dáadáa sẹ́ ẹ jájọ wo fídíò yìí kẹ́yìn náà lè mọ̀ pé rere lolúwa Yorùbá nation no going back a ò ní padà sẹ́yìn iwájú iwájú lọ̀pẹ́ ibì tí ń rí sí iwájú iwájú là máa lọ ẹ jẹ́ sáré gbé fídíò náà wọlé ẹ jẹ́ sáré gbé wọlé yẹn sáré gbé fídíò náà wọlé kájọ wò lórí ọ̀rọ̀ ṣẹ̀ríà náà ni ẹ jẹ́ àjọ wò lélẹ́yìí tó ṣẹlẹ̀ lánàá. We have Vanguard, we have this day, the Nation, Tribune, Punch, so everybody is here. By the grace of God, we are not going to take much of the time. We want to go straight to the program, and we believe in less than an hour or two, we should be out of here. Thank you. Mr. MC. Ẹ̀yin èèyàn mi gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín àwọn Fúlàní sì ń lé fùrùkọ́kọ́ ó làwọn bàbá wa ẹ ṣe wá pé àwọn àgbààgbà ni wọ́n ṣe pé ìpàdé yìí kódà bàbá wo lóyè ọmọ Adéyẹmọ bàbá sọ̀rọ̀ mo dẹ̀ fẹ́ kẹ́ àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan ń bẹ ń bí tí mo fẹ́ kẹ́ jẹ́ kájọ mú dání ẹ wo ètò yìí ẹ̀yin èèyàn mi ẹ̀yin náà lè rí nírí wípé Fúlàní ò tó nǹkan tó ń pera wọn ní ilẹ̀ Yorùbá àwa Yorùbá lákọ̀dá pé a kò ṣe sùúrù fún wọn ṣùgbọ́n wọn ò tó nǹkan tó ń pera wọn Mufity Ìwó ọba Olúwo àti gbogbo ẹ̀yin mùsùlùmí alákatakítí ilẹ̀ Yorùbá mo pè yín ẹ wá wo fídíò yìí kẹ́yìn náà lè mọ̀ wípé ilẹ̀ Yorùbá ò gbàgbàkúgbà ẹ̀yin èèyàn mi ó yá ẹja máa gbádùn ètò náà lọ. Mr. MC, please come and take over. Káàkiri ilé ní ọ̀sán adéṣọ̀ fún wa wọ́n máa tó pè gbogbo àwọn ẹgbẹ́ ń kúrò ní bàbá máa ẹgbẹ́ sáré bá bàbá nílẹ̀ mọ́jà sọ́lá ìpàdé àpapọ̀ Yorùbá rèé o ní ilẹ̀ kóòtù òjíire lórí wàhálà àti rògbòdìyàn tí ọba Olúwo àti Mufity tí wọ́n dálẹ̀ ní ilẹ̀ Yorùbá wọ́n pe àpérò lé lórí. Ẹ káàbọ̀ ẹ kú ilé ẹ káàbọ̀ sọ́kọ̀ òjòkó ojú àgbèwà ẹ̀sùn akíkúgba pé àdúgbò sínú press board conference akíkúgba káàbọ̀ sínú ìpàdé ìjíròrò yìí ojú òní tì wá nínú Yorùbá tó ní bàjẹ́ ẹ̀sùn púpọ̀. Àní báyìí bẹ̀rẹ̀ sí gbé àwọn alága wa sí iwájú tó ń jẹ́ olórí wa tó wà nínú. So lẹ́yìn náà àwa kọ national item wa àdìdì àjọ tó papọ̀ lágbára Ọlọ́run àrùn wà lọ́wọ́. Ẹni àkọ́kọ́ tí màá kọ́kọ́ pè síwájú àwọn náà ní alága wa tó ń jẹ́ ìkan nínú adarí gbòógì ní ìdáǹtì bàbá wa George Olúṣọlá Akínọlá ọpẹ́ Olúwa ẹ̀sùn George ọpẹ́ Olúwa Akínọlá tí gbogbo wa ń pè ní Akínọlá George
ìṣirò ìmọ̀ tó máa darapọ̀ mọ́ra. Bákan náà afẹ́kí bàbá wa afẹ́kí tọ̀tọ̀ dárúkọ wọn tá a bá ti rí wọn àní lórúkọ ọ̀fẹ́ sọ jẹ́ ká fi yẹn lórí wọn dìde ká fi yẹ wọn sí. Bàbá wa bá sọ̀rọ̀ kúndé àdéṣọ́kàn. Ìṣirò àwọn náà jẹ́ ìkan nínú adarí gbòógì ní ìtàgé bákan náà. Ẹ ṣe bàbá wa ẹkú ìdìbò ẹkú gbóyìnbá o. Bákan náà a fẹ́ pe bàbá wa ẹ farabalẹ̀ wo ètò yìí o ẹ̀yin ọmọ Yorùbá. Ó lè jẹ́ pé ó dàbí ìgbàgbọ́ náà wọ́n dì sí wájú ẹ̀rọ láìpẹ́ àgbo wọn. Àwọn náà ní bí iṣẹ́ gbọ́dọ̀ sọ fún yín pé ẹ bá ti gbé orúkọ yẹn ẹ ti mọ nǹkan tẹ́ bá ti gbé wọn sí. Ẹgbẹ́ má gbàgbé gbogbo nǹkan náà ṣe ń bí sí ni ohun tó nímọ̀ ní gbogbo àgbáńlá ayé sọ àwọn èèyàn wá wò wá káàkiri tó bá ṣe ń bí àwọn tó wà ní sí àwọn èèyàn tó sì ní gbogbo lọ́wọ́ tí wọ́n ṣe gbogbo àtọkàntọkàn pẹ̀lú ọkàn òtítọ́ àti ìṣọ̀kan. So ọ̀dọ́ ní southwest. Ẹ ṣe ìgbà wa. Ẹ jẹ́ kí n padà sí ọ̀dọ̀ bàbá wa tí mo fẹ́ dárúkọ náà lẹ́ẹ̀kan ẹ bá wa yẹ wọn sí dáadáa. Olóyè Sunday Adéyẹmọ. Àbáǹsù ni sọ fún ìyànkan lẹ́ẹ̀kan pé Jímásù. Sọ́dà ká sọ pé Jímásù. Yes, okay. Okay, oya, representative wọn wà bí, so màá tó orúkọ yẹn pè, thank you representative wọn máa bọ̀, bàbá mi tó ṣe fìlà bíi ilé tí ajá yẹn tó gbé flag Yorùbá nation táwọn lọ tó gbé kọ́rù yẹn, ó wá bá mi represent bàbá wa Ìgbòho. Olóyè Sunday Adéyẹmọ. Bákan náà nínú àwọn obìnrin rere náà ni àwọn ni olórí obìnrin Yorùbá Religious Alliance arábìnrin Sọ́tẹ̀ Ògún Dàìké ẹ bá mi yẹ̀wò sí Ògún Dàìké ẹ̀ṣọ́. Ẹ bá mi fún ọ látọwọ́ ẹ̀jọ̀ ọ̀pẹ wa. Bákan náà deputy ara àwọn Yorùbá Nation Self-Determination tó jẹ́ deputy chairman YSDL Mr. Káyọ̀dé Ẹ̀míọ̀lá Ẹ̀míọ̀lá aláàbí pàṣẹ ọkùnrin. Bákan náà mo fẹ́ pé ìránṣẹ́ Ọlọ́run yìí àwọn ní Yonka National President Yonka túmọ̀ sí Yorùbá Nation Based Association olùṣọ́àgùntàn Emmanuel Àpáta bákan náà a fẹ́ pé bàbá wa yìí Balógun Ìdáǹdè nílùú Ọ̀yọ́ àwọn ní olórí Ìdáǹdè ìlú Ọ̀yọ́ Balógun Mútàírù Àyàngbàdé. Bákan náà mo fẹ́ pe comrade ni wọ́n olùṣọ́àgùntàn ni wọ́n àwọn náà ni alága yonarec ní Yorùbá Nation Religion Council. Ó jẹ́ yonarec jẹ́ coalition àpapọ̀ Yonka Mayor gbogbo ẹ̀yin tẹ́ bá wà ní Mayor lápò ní Muslim Association Yorùbá Nation ní àti àwọn ìmọ̀ ọ̀dáyé tá à ń pè ní ìṣọ̀ṣe. Alága wọn wà bí comrade Pastor Olúwafẹ́mi Ẹ̀dáfẹ́mi. Bákan náà a fẹ́
fi mọ̀ wá adarí àwọn ọ̀dọ́ ní southwest ní ilẹ̀ Yorùbá ní southwest bí àpẹẹrẹ àwọn sí méjì ni representative wà ní Dasora tí ilé la fẹ́ dárúkọ yìí wọ́n ti ń ṣàṣojú bàbá wa olóyè Ògbó but afẹ́jẹ́kọ́ ìlú náà fún wa wípé àwọn gbọdọ̀ náà wá ṣàṣojú àwọn ọ̀dọ́ ní southwest kọ́ńgóró ògbóyọ̀ wọ́n ní ìgbòho kan kó má dàbí òwe egun ńlá ní ṣe kí ni a fẹ́ fi bàbá wa bàbá gbogbo wa bàbá ilẹ̀ Yorùbá bàbá dáadáa wọ́n rí pé ìran Yorùbá gbọ́dọ̀ kọ́ ló kú ẹrú wọ́n gbọ́dọ̀ kó ìwé kú ẹrú lábẹ́ tó ti ìkórè pẹ̀lú ọjọ́ orí wọn fa ipá àwọn náà ní bàbá wa Prof Akintoye Banji Akintoye. Ọjọ́ ìgbàgbọ́ wọn yóò dára jọ Prof Adébánjí Sírí Akintoye lẹ́ẹ̀kan sí ẹ bá mi ṣá wọn láti ọwọ́ ṣe ojú òbí tí wọ́n. Mo wà lórí program bàbá. Ok ó dà ẹ jẹ́ kí ẹ jẹ́ pause ẹ ṣe bàbá wa. Ẹ fẹ́ dá sétò yá ẹ gbóhùn sókè sà gbogbo àgbáyé ń gbọ́ yín. Mo kí yín bàbá mo kí yín ẹkú ṣeun. Ẹ ṣeun. Nẹ́tíwọ̀kì yẹn skip o. Ṣé rí bí mo fẹ́ dá síbẹ̀ ni pé ogun kan ni ó ti ṣẹ́ nínú ọ̀rọ̀ àwọn Fúlàní ṣóyè yín. Tó bá jẹ́ wípé ẹni tí wọ́n tó wáyé pé tí wọ́n fẹ́ fi sí orí àpèrè Aláàfin ni wọ́n fi síbẹ̀ ni tó tọmọ Fúlàní yẹn ni wọn bá rí àjẹ́ndà wọn láti achieve ní Ọ̀yọ́ ṣóyè yín. So nǹkan tí wọ́n ṣe ń sáré nǹkan tó ti ń sáré nìyẹn ṣóyè yín tí wọ́n fẹ́ kí màá yẹn jẹ Aláàfin wọ́n ti mọ̀ pé kò sí ọba lórí àpèrè Aláàfin so tí màá yẹn bá débẹ̀ ṣé ẹni nǹkan tá à ń sọ ìkọlà máa wú. máa wo nìyẹn sà. Kí lẹ wí. máa wo nìyẹn ṣé ọbẹ̀ ilé tó jẹ ìyàbẹ̀ ilé tí wọ́n sọ pé ó yẹ kó jẹ. No kò ṣe ilé tó jẹ gbogbo kọ́ èyí tó fẹ́ fi síbẹ̀ tẹ́lẹ̀. Ok. tí wọ́n lórí gbogbo fáìl ní north pẹ̀lú emir. Ok yà. Òun ni mò ń sọ̀rọ̀ fáìl tó bá jẹ́ pé òun ló wọlé tó bá jẹ́ pé òun náà fi jẹ́ níta sọ ìkọlà máa sọ òun. Bẹ́ẹ̀ni. ṣóyè yín sọ àjẹ́ńdà wọn nìyẹn ẹni pé ọ̀rọ̀ Sharia yẹn nígbà yẹn kí Aláàfin lè tó jẹ ṣẹ́ni kó wálẹ̀ díẹ̀. Bẹ́ẹ̀ni. Ó wálẹ̀ díẹ̀ nítorí ìṣẹ̀lẹ̀ gan nìyẹn so tí ẹni yẹn bá lè bọ́ síbẹ̀ pẹ́rẹ́ ẹ kàn rí pé ìjọba máa dé adé fún un wọ́n máa dé adé fún un nígbà kó dájọ́ máa láwà nínú gbówé. Wàhálà tún ṣẹlẹ̀. So tó bá ti lè lé láwà níbẹ̀ yẹn wàhálà ti dé ṣẹ́nu polówó náà ti wé láwà ní rí. Bẹ́ẹ̀ni. So láti bẹ̀ lọ wọ́n máa tọ́ lọ káàkiri ṣẹ́nu pé Mufity náà ti fẹ́ nínú ẹ̀ sọ ó ní lẹ́yìn Ọ̀yọ́ ó lọ́ṣun ló kàn. Bẹ́ẹ̀ni. So tó bá ti lè gba Ọ̀ṣun tó ti gba àwọn tó ṣe gbòógì lórílẹ̀-èdè Yorùbá bàbá wàhálà ń bọ̀ nìyẹn ṣùgbọ́n níbi tó dé gbòòrò sí i káàmọ́ Yorùbá tètè pariwo jáde kò tó tó ń jẹ́ Sharia lọ àfẹ́. Ìpàdé yẹn ni wọ́n ṣe lánàá tí mo ń stream lọ́wọ́ yìí. àfẹ́ Sharia lọ nǹkan ó kì í sí ẹni tí ebi ń pa tó jí bẹ́ẹ̀ pẹ̀lú búrẹ́dì ẹ̀gẹ́ lọ́wọ́ ebi dẹ̀ ló pa. So Sharia lọ bí wọ́n gbé bọ̀ yìí ẹ bá rò pé bóyá wọ́n fẹ́ gbélé ìdúró sí olú wọ́n fẹ́ fi gbá rìbẹ́ẹ̀sì fún àwọn Yorùbá ni. Wọ́n fẹ́ fi pa Yorùbá run ni. ṣé yín wọ́n fẹ́ fi gbá rìbẹ́ẹ̀sì fún àwọn Yorùbá ni. Sharia lọ tí kò lè mú olówó wọn Sharia lọ tí kò lè mú àwọn abẹ́nugbó wọn bí ẹ pé àwọn ọmọ òfàdà àwọn tó lè pé àwọn táǹtà ló máa mú. ẹ fẹ́ pé Sharia lọ wà lóòótọ́ nínú ẹ̀sìn yín Yàyà Bello tó kówó jẹ wọn á kọ́ lọ gbé apá ìhárí náà. Buhari tó jẹ́ bàbá wọn kọ́ tó rìkúrútù Boko Haram. gbogbo àwọn yẹn wọn ṣèbí Sharia lọ ni nígbà tó ti bọ́ọ̀lù yẹn ẹ̀ kọ́ lọ pọ́ọ̀bù wọn náà èyí tẹ́ máa gé lápá ìjọba ìpínlẹ̀tẹ̀ ẹ̀ kọ́ sì yẹn náà mọ̀ pé yes Sharia lọ yìí lòótọ́ ni
ẹjọ́ nígbà tó ń bọ̀ èmi ò rí tọ́lọ̀ fi kọ́ sí nínú báìbù pé ẹ pa wọ́n. sí o mi ò gbọ́ rí o mi náà ò rí rí o mi ò rí inú báìbù ṣé rí o. so inú mi dùn tó dààmú tí mo ń wò lọ́wọ́ nísìnyí tí mo bá àwọn Yorùbá tó ń dìde yìí sì yìí tó yẹ inú mi sùn. in fact tó dààmú lọ́wọ́ ń sìn ẹ wo àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan ń bẹ nínú fídíò yìí tẹ́ máa gbọ́ lẹ́ni tínú yín máa dùn gan ní program tí mo ṣe lọ́wọ́ yìí tẹ́ máa gbọ́ tínú yín máa dùn gan tẹ́ mọ̀ pé Yorùbá ti dìde. so ẹ má jẹ́ kí n gba yín lásìkò tó ẹ sọ̀rọ̀ yín ó dáa ẹ ṣeun ẹ̀yin èèyàn mi tẹ́ bá fẹ́ pè wọlé ẹ lè pè wọlé o tẹ́ bá fẹ́ pè wọlé ẹ lè pè wọlé o tẹ́ bá fẹ́ pè wọlé ẹ pè wọlé o. A máa pe ẹ mọ̀ pé ilẹ̀ Yorùbá mẹ́ta lọ́gbọ̀n ni. tẹ́ bá fẹ́ pè wọlé ẹ̀yin èèyàn mi ẹ lè pè wọlé o tẹ́ bá fẹ́ pè wọlé ẹ lè pè wọlé. ọ̀rọ̀ mi sẹ́ẹ̀tì ẹnì kọ̀ọ̀kan láti gba àdúrà fún wa ní ṣókíṣókí ṣòkó tó gbogbo àwọn ọlọ́run ọ̀rọ̀ àpérò yẹn lọ gbogbo ara tí mo tó dálé lórí ọ̀rọ̀ àwùjọ tó ń lọ báwọn kan ṣe fẹ́ kó nǹkan tí ò ṣe ti ilẹ̀ Yorùbá wọ ilẹ̀ Yorùbá afẹ́ṣe back to center nílẹ̀ Yorùbá àwa ò ṣojú ní àwa ò fẹ́ ilé ojúwọ́ ilẹ̀ wa àmìlógún Sharia àmìlógún gbé lọ́wọ́ tó lẹ́sẹ̀ ojú òbí tí wà ẹ ṣeun so ní báyìí so ẹ jáde dúró. Ẹ jẹ́ fún ọ níṣẹ́. ẹ bá mi share ètò yìí ẹ bá mi share ètò yìí ẹ bá mi share ètò yìí ẹ̀yin ọmọ aládé. àwọn ọmọ Yorùbá dúró tán ni o wọ́n dúró tán Sharia kẹ̀ nílẹ̀ wa nílẹ̀ Yorùbá. Brother mi wà ń bẹ mi morúkọ wọn yẹ tiẹ̀ orúkọ wọn. Yeah, brother mi Mákànjú ọlá. Ìṣọ̀kan àtòmìnira ló jẹ́ ká máa lépa tẹ̀síwájú ọ̀pọ̀ ìwé àtòhun tó dára ọmọ òwúrọ̀ ìgbé wọ́n sípò ẹ̀tọ́ rẹ̀. Ìwọ ni
ẹ ṣeun ẹgbẹ́ náà dìbò fún àkókò ráńpẹ́ tá a gbà lọ́wọ́ ara wa rẹ̀ a gbà yẹ̀wò láti rí pé a gbé ilé sí afẹ́fẹ́ ọ̀lọ́fà ẹ ṣeun. ẹ ló bàbá ṣe fẹ́ dá sétò ni. gẹ́gẹ́ bó ṣe sọ fún wa lẹ́ẹ̀kan. ẹ ló bàbá ṣe fẹ́ dá sétò ni. lẹ́tà lọ́kàn ni máa nílẹ̀ Yorùbá. ó yá ẹgbẹ́ sókè ẹgbẹ́ sókè má sọ. àwọn bàbá wa láti fún wa ní àdúrà tó kí tó kí. ẹ ṣeun bàbá wa ẹgbọ́n sókè gbogbo àgbáyé ń gbọ́ yín sà. ẹ jẹ́ kí n kọ́ ẹ máa kó ètò. ẹ ṣeun bàbá wa ẹ ṣe o ẹgbọ́n sókè sà. Ọlọ́run àgbàlẹ̀ wa fún wa o. àṣẹ Èdùmàrè bàbá àṣẹ o. àgbàdúrà fún yín gbogbo yín pátápátá ẹ̀ ní ṣubú dànù. àmín Jésù Kristi àmín. ẹ ṣeun Elédùà Ọlọ́run àwọn bàbá wa náà yọba wà pẹ̀lú yín o. àmín Jésù. ẹ ṣeun ẹ kú iṣẹ́ takuntakun náà o. ẹ ṣeun bàbá. a mọ̀ pé Ọlọ́run ó gbà wá. lágbára Elédùmarè. nígbà tí ẹ̀yin náà tí ẹ̀yin tẹ́ jẹ́ aṣíwájú àtẹ̀ ti dúró àwa náà sì ń fàdúrà ràn yín lọ́wọ́. ẹ ṣeun bàbá wa. torí ibi tí wọ́n ti fẹ́ mú sẹ̀rí ẹ̀ wá fún wa tí ò sínú ìtàn tiwa tí ò sínú orísun tiwa àwọn tó sì jẹ́ tàbí tó jẹ́ àwọn lọ́balọ́ba wa àwọn náà ni wọ́n fa gbogbo ẹ̀. bẹ́ẹ̀ ni. nígbà tó jẹ́ pé lọ́balọ́ba àwọn tó jẹ́ lọ́balọ́ba tí wọ́n tún lọ márì tí wọ́n tún lọ ṣe márì tí wọ́n lọ márì àwọn Fúlàní. ọba wa ọmọ wọn tí wọ́n bí nínú ìtàn wọn ọmọ wọn tí wọ́n bí ẹ mọ̀ pé wọ́n ti ń fi ń ṣètàn pé ń bọ̀ ọba dọjọ́ iwájú ọmọ tí wọ́n ní ọmọ àjọba ilẹ̀ Yorùbá ni. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run tí ò jẹ́ kí tí tọ̀yọ́ wá bẹ́ẹ̀ ẹ mọ̀ pé tó bá ti jẹ́ pé tí tọ̀yọ́ yẹn bá ti lè bọ́ sí bẹ́ẹ̀ yẹn ni tí wọ́n fi táwọn emir bá fi jọba lé wa lórí ó parí. ó parí. wọ́n ti wọlé sí wa lára nìyẹn. ṣùgbọ́n a dúpẹ́ gbogbo bí yòówù tó kùn náà sí Ọlọ́run ó bá wa ṣàṣeyọrí rẹ̀. àṣẹ o àmín o. Ọlọ́run ó bá wa ṣàṣeyọrí rẹ̀. àmín o. a borí wọn àwọn náà ní sẹ̀ríà gbogbo àwọn nǹkan tí wọ́n ti ṣe kọjá nísìnyí gbogbo Bello ní kí náà ti forúkọ ẹ̀ nílùú ibi tó wà ó ní iye owó tó gbé kó tó lọ kìí ṣe ọmọ Yorùbá nígbà tí ẹ̀yẹ nísìnyí wọn sọ pé òkè kọ́ kí wọ́n lọ fi sẹ̀ríà mú wọ́n gé lápá tàbí kí wọ́n gé lẹ́sẹ̀ tàbí kí wọ́n pa á dànù. Buhari gbà tó ṣèjọba rẹ̀ lọ ó níye tó gbé lọ. bẹ́ẹ̀ni. onírúurú tó wù kó tó di pé Buhari lọ wọn ò fìjọba sẹ̀ríà mú kó tó di pé lọ. àwa tá a wá jẹ́ pé àwa tá a jẹ́ tiwa ní ilẹ̀ Yorùbá ń bíbá yìí tá a mọ̀ nípa sẹ̀ríà tá a mọ̀ ohun tí ń jẹ́ sẹ̀ríà wọ́n fẹ́ kó wa lẹ́rú. Ọlọ́run ò ní gbà fún wọn. àṣẹ Èdùmàrè àṣẹ o. ẹ ṣeun gan o. ẹ ṣeun dádì mi ẹ ṣe o mo dúpẹ́ o. a máa ní tẹ̀síwájú o. àṣẹ Èdùmàrè àṣẹ o. lágbára Ọlọ́run ọba gbalẹ̀ náà fún wa nígbà tó bá dáa tán àníbẹ̀rẹ̀ kọ̀ọ̀kan yín ṣàwádìí o. àmín Jésù Kristi. àmín o. àníwá wa náà tí o. àmín Jésù àmín o. ẹ ṣeun ẹ kú ètò. ẹ ṣeun dádì mi ẹ ṣe gan. Lédùmarè. àmín 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 ẹ ṣeun dádì ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo àdúrà tẹ́ gbà o. Kọ́ńgó Pàṣání Adétúnjí láti fún wa ní àdúrà ṣókí. Sọ́dọ̀ lọ́dọ̀ bí yé bẹ̀rẹ̀ yìí. Ànábì yìí báyìí lọ, ẹja sọ fún sallallahu alaihi wasallam. Sallallahu alaihi wasallam. Gbogbo ẹja sọ fún àwọn akọ̀ lẹ́ẹ̀kọ́ náà. Àwọn akọ̀ lóyún ní àti orúkọ ẹja sọ fún àwọn akọ̀ lẹ́ẹ̀kọ́ náà. Títóbi bẹ́ẹ̀ fọ́nà ẹja sọ fún àwọn akọ̀ lẹ́ẹ̀kọ́ ọba tí ó ní gbogbo wa a lè kí àwọn bàbá wa Ọlọ́run tó ní wọ́n fi sílẹ̀ Yorùbá tó ní wọ́n fi sílẹ̀ ilẹ̀ Yorùbá Ọlọ́run tó kó báyìí
orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ ọlọ́mọdé ò bàjẹ́ ṣùgbọ́n ilẹ̀ Yorùbá ti ti wá ọlọ́mọdé ò bàjẹ́ o kò ní torí mi bàjẹ́ kò ní torí ti tèmi bàjẹ́ aláàtí tó di ọlọ́run kò sóre ọba tó di wá náà láti ra wọn fún ìpàdé ìpòlè abẹ́rẹ́ pẹ̀lú bísímọ́lá ọlọ́run tó ní ìyọ̀rọ̀ pẹ̀lú àyàkú ìlà ọwọ́ lọ́wọ́ wọn láti tó di kí ọlọ́run wọn lágbára tí ọlọ́run fi jẹ ọlọ́run fátíà méjì náà láfẹ́ tó ìkọ́sọ̀kalẹ̀ mọ́kà ìkọ́sọ̀kalẹ̀ mọ́jìnà ọlọ́run sàwọn fátíà méjì ọlọ́run ti ká jáká jọ ẹ̀kọ́ وجع دينك الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم بسم الله الرحمن الرحيم فاتحه البركه اليوم لله ربي الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صلى الله عليه وسلم سبحان ربك رب العزة عما يصفون ó fẹ́ pe ìṣẹ̀ṣe àwọn tí mọ̀ dáyé àkọ́kọ́ jímọ̀ ìfàtọ̀ ìwà. bàbá wa Kẹ́hìndé Òsénì mo kí yín o ẹ bá mi share ètò yìí. Grace Okushina. ọmọ yìí wọ́n ṣe pé akọ́dá ayé ìbàdàn o akọ́dá ayé ìbàdàn ìbẹ̀rẹ̀ tó lè dá ayé o ìbẹ̀rẹ̀ lókè jẹ́ àti ọmọ lókè ti tẹ̀ kékeré ìbẹ̀rẹ̀ yìí yá lójú àgbáyé wà fún ọmọ kìkì ọ̀rọ̀ ìyá lọ àti ẹni jẹ́ nípa àti ẹ̀yìn lò fún ẹlẹ́gbẹ̀ẹ́ sí ìgbìmọ̀ ìjọba yára ni tọ́ àdúrà wọn gbà ọ ẹlẹ́gbẹ̀ẹ́ wọn jẹ́ ọ ètò òfìgbó fún wa ọkàn wọn balẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà ò ní dàrú o tí orílẹ̀-èdè Nàìjíríà bá dàrú ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ gbogbo ẹni tó lókàn tó ní kílẹ̀ Yorùbá ó bàjẹ́ tí látọ̀ lọ́wọ́ ni ó bàjẹ́ ọjọ́ lọ́dúnkà kó ká sọ ọ̀rọ̀ àdójúká sọ títí adébáfọ̀ àwọn ọmọ ìlàjọ tí bàbá ti pẹ̀lú ọmọ wọlé ayé bàbá délé ayé tó bàbá kó wọn òbí lé bàbá kó délé kó máa lò bàbá sọ fún olóńgbò bàbá ṣẹ́gun ó ṣẹ́gun ṣó ó ṣẹ́gun adìẹ ó ṣẹ́gun lérò á ṣẹ́gun ṣó á ṣẹ́gun adìẹ á ṣẹ́gun lérò ó ti níbẹ̀ ó ti ṣẹ́gun lọ. aṣẹ́gun ni wọ́n a ó ṣẹ́gun òní a ó ṣẹ́gun ẹ̀ṣẹ́. mo fẹ́ pe arákùnrin wa ìmọ́lẹ̀ Yorùbá arákùnrin Thomas Taiwo aláfún àní àdúrà ti Christian ìyàwó onígbàgbọ́ ẹ̀ṣọ́. Praise the Lord. Hallelujah. Ẹja ìbéèrè rẹ̀ sí. Ọlọ́run ayọ̀ olóògbé ọgbẹ́ ọ̀gá. A ti kọ́ wípé oṣù pa ọmọlé ìgbésẹ̀ bá wà láàrin àwọn àlàyé ni. Ọlọ́run wá gbọ́ pẹ́ wa. Ọlọ́run agbúgbó lórí ilẹ̀ Yorùbá tó ń pàbùrẹ́ bọ̀ wá. Kò jẹ́ ká gbogbo ọkọ̀ wọlé, ò jẹ́ kó òfin kan, ò jẹ́ kó ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa. Ọlọ́run ayọ̀ sórí pé òun jẹ́ bàbá fún wa. Olúwa wá gbọ́ pẹ́ wa. Ọlọ́run gbogbo tá a fẹ́ ṣe léde àwa fi lé ẹ lọ́wọ́ Ọlọ́run wá gbà àkóso Ọlọ́run wà pẹ̀lú wa jáláàbò lórí wa orúkọ Jésù Kristi Olúwa wa. Praise the Lord. Praise the living Jesus. Gbogbo àwọn tó ti darí wa nínú àdúrà ṣókíṣókí ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn. Ní báyìí ó ti wá di ẹnu àwọn òwe yẹn tó bá ti di bá ṣe mistake ẹ̀ṣá àgbọ̀nrẹ́ tiwa ẹnu oníkàn láti ń gbọ́ ní ẹ ṣeun ẹ̀tún gbà mí. Ní báyìí mo fẹ́
bí a ṣe ń bá ètò yẹn lọ lẹ́rí pé àwọn èèyàn wa àwọn ọmọ Yorùbá Ahmed wọ́n gba Adétúnjì, mo kí yín káàbọ̀, iwájú ẹ bá wọlé mi ṣí àìtó yìí. ọwọ́ ọ̀tún ọwọ́ òsì lẹ́rí pé ọ̀nà àbáwọlé ló wà lẹ́yìn wa yẹn níbí náà ní àbáwọlé. So àwọn kan wọlé a nílò máa dárúkọ gbogbo ṣùgbọ́n adarí wọn la máa dárúkọ wọn tá a jẹ́ kó di mímọ̀ fún wa àwọn ní comrade Ọládìpọ̀ Múlé àwọn ní state coordinator Oòduà People National Congress ẹ bá pàtó fún wọn. OPNC. Ẹ ṣeun. So ní báyìí àti wá débi tí à ń lọ ìdí tí gbogbo wa tí a ṣe wà ń bí tí wọ́n ṣe pè wá tá a jẹ́ ìpè yìí gẹ́gẹ́ bó ṣe yan lẹ́ẹ̀kan pé oríṣiríṣi là ń gbọ́ tó ń lọ. So ìkan náà kan tá a gbọ́ wọ́n ń dá lábàá ni ṣùgbọ́n àwa fẹ́ dá padà pé àgbà kò dúdú sí nǹkan tó burú jù bẹ́ẹ̀ torí ilẹ̀ Yorùbá pọ̀ bẹ́ẹ̀ ṣe láwọn kan tó máa kóra jọ bí but ohun kan náà là ń sọ pé kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ òun náà ni ẹ̀sìn tí Sharia lọ ọ̀nà fẹ́ mú wọ ilẹ̀ Yorùbá àbẹ́nikẹ́ni jà ṣùgbọ́n à ń jẹ́ kóde náà fún ọ pé ilẹ̀ Yorùbá o láti ìṣẹ̀dálẹ̀ ayé wa àwọn ń jà fún ẹ̀sìn so àwọn tó lóde náà fún gbogbo àgbáláyé àwọn bàbá wa àwọn adarí wa tán kó wa jọ papọ̀ síbí màá lo bàbá ìkìlọ̀ wọn lọ́wọ́ láti bẹ̀rẹ̀ sí tukọ̀ wa lókun ìjọkan wọ́n ṣe máa bá wa sọ̀rọ̀ nínú àpérò rẹ̀ màá fi lé bàbá wa Akíọlá George lọ́wọ́ láti bá wa tẹ̀síwájú ọ̀ṣun. Àtẹ́wọ́. Mo kí gbogbo lé o. Ìdáhùn wọn dà pé mo kí gbogbo lé o. Mo kí gbogbo àwọn èèyàn wa tó ń gbọ́ wa káàkiri àgbáyé. A dẹ̀ wá dúpẹ́ lọ́wọ́ Nigerian Union of Journalists. Àwọn tó ń gbà wá lálejò lẹ́yìn. Ó ti di gbogbo ìgbà wọn, a dúpẹ́ lọ́wọ́ wọn. Àwọn ló bá wa kó gbogbo àwọn oníwèé ìròyìn jọ oníròyìn orí TV amóhùnmáwòrán àti asọ̀rọ̀mágbèsì rédíò gbogbo wọn àti àwọn ayélujára ìsìn social media àwọn ló bá wa kó gbogbo wọn jọ. A dúpẹ́ lọ́wọ́ NUJ o. A dúpẹ́ lọ́wọ́ NUJ o. Ìjẹ́ta ti kọ́ra àjọ lẹ́yìn. Ṣé àpẹẹrẹ ò bá wa? Àbẹ̀rù báyìí. Yorùbá nation. Yorùbá nation. Yorùbá nation. Ilẹ̀ wa la wà. Ilẹ̀ bàbá yìí òbí dẹ́rù bẹ́yìn. Ilẹ̀ wa la wà. A lè sọ ọ́ dé anywhere. Abẹ́gbà bẹ́ẹ̀. Abẹ́gbà bẹ́ẹ̀. Gbogbo ilẹ̀ Yorùbá láti Gbóònà títí dé Ìmẹ̀kọ látòkè Ògùn títí dé Bàdágìrì títí dé Màhítẹ̀dó títí dé ilẹ̀ Ṣẹ̀kírì tí yóò bá ní àìbẹ̀kọ́ ẹgbẹ́ náírà kó wá bá wa. Wọ́n ò bí wọn dá ọ̀nà lè wà lẹ́nu ẹ̀ sí wọ́n lọ fẹ́ gbé Ṣàríà wá.
wọ́n lọ́wọ́ gbé Sharia wọlé Yorùbá àdẹ̀ kì í ṣe oníjọ̀gbọ̀n ẹ ṣáà mọ̀ àbọ̀ oníjọ̀gbọ̀n ni wá gẹ́ǹtù pẹ̀lẹ́pẹ̀lẹ́ yìí ṣùgbọ́n tó bá tọ́ ọgbọ́n wáyé ní kí a máa ṣe kí a máa ṣe a máa gèdè ní gèdè àrà agédé ni. A fẹ́ sọ fún ọ pé láàrin ilẹ̀ Yorùbá àwọn òfin jàjà mùsùlùmí gbogbo wọn Síkírá Azaki Taofik Tajudeen àwọn ẹbí mi nìyí. Ilé wa dẹ̀ ní lápá kan à ń bọ Ògún orúkọ bàbá ńlá bàbá mi Ògún tún sì náà pè é láti gbogbo adé máa dé lé títí déjé pọ̀ títí dé kíní àwọn alání títí tó dò Ògún tún sì. Lápá ìyá tèmi kí là ń bọ Ifá ni o ẹ̀gbọ́n Fáṣeun Fátúkàsí anyway so gbogbo ẹ̀ Oǹdó ni Gani Fáwẹ́hìn mi ẹ̀gbẹ́ ilé mi nílé ẹ̀ wà lóńdó Fáwẹ́hìn mi ló ń jẹ́ so gbogbo wa la so mọ́ra wa nílẹ̀ Yorùbá yìí a dẹ̀ fẹ́ kí èèyàn kọ́kọ́ wá fi búrẹ́dì kó wa lọ́bẹ̀ jẹ torí ẹ̀sìn náà ìjà ẹ̀sìn náà gbé bọ̀ wọ́n fi fẹ́ gbígbalẹ̀ ní political Islam náà pé wọ́n fẹ́ wá fi gbalẹ̀ ní fọ́yì gbalẹ̀ Haúsá tó tẹ́gbẹ́ Haúsá ò lè jọba ń lù ẹ̀ Haúsá ò lè jọba ńlẹ̀ Haúsá ń sìn Fúlàní ló ń jọba ìbọn tó fẹ́ wá ṣe ń bíbà yìí nìyẹn lákọ̀ọ́kọ́ àti kọ́kọ́ gbé ẹjọ́ yìí lọ sí kóòtù náà a máa kà fún yín bíbà yìí ẹ̀ka kejì àti kọ́lẹ́tà sí gọ́ọ̀nà Ọ̀yọ́ state gọ́ọ̀nà Ọ̀yọ́ state nípa àti kọ́lẹ́tà sí pé àwa ò fẹ́ eléyìí a tún wá lọ sí Ọ̀yọ́ Aláàfin Ọ̀yọ́ àti